Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Àbámẹ́ta, Sátidé ọjọ́ keje oṣù kẹfà ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ààrẹ Tinubu ti fi ìpè síta fún gbogbo ọmọ Nàìjíríà láti máa fi àdúrà ran iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí àtàwọn elétò ààbò míì lọ́wọ́ nínú ìjà wọn láti jẹ́ kí ààbò wà lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ nípa bí wọ́n ṣe ń fojoojúmọ́ kojú oro sí àwọn agbésùmọ̀mí àti ìwà ìjínigbé lórílẹ̀-èdè yìí. Ààrẹ ní àwọn ológun ilẹ̀ yìí ń fi ẹ̀mí ara wọn rúbọ ni. Àlíà Figbeta ó ní ìkọlù tó ń wáyé ní ìpínlẹ̀ Benue kọjá ti àwọn àgbẹ̀ àtàwọn Fúlàní darandaran nìkan o. Ẹgbẹ́ òṣèlú APC ti sọ̀rọ̀ o, ó ní bí gómìnà Umo Eno ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ sínú ẹgbẹ́ òṣèlú APC yóò mú ìtẹ̀síwájú tó lóòrìn bá ìpínlẹ̀ Akwa Ibom. Ìpínyà ti wà nínú ìṣàkóso gómìnà Eno pẹ̀lú bí kọmíṣánná kan ṣe kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ pẹ̀lú bó ṣe kọ̀ láti tẹ̀lé Eno lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Ọjọ́ Àìkú Sunday ọjọ́ kẹjọ oṣù kẹfà ni àfikún owó tí àjọ Joint Tax Board JTB kéde rẹ̀ lórí ìwé àṣẹ awakọ̀ lójú pópó, ìyẹn driver's license, àti iye tí wọ́n ń gba nọ́mbà ọkọ̀ yóò bẹ̀rẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí. Ààrẹ Tinubu ti ṣàpèjúwe onídàájọ́ Mohammed Nwais tó ti fìgbà kan rí jẹ́ adájọ́ àgbà lórílẹ̀-èdè yìí tó jáde láyé lọ́jọ́ Ẹtì Friday lẹ́ni ọdún mọ́kàndínláàádọ́rùn-ún gẹ́gẹ́ bí ènìyàn pàtàkì tí ìtàn ò ní gbàgbé rẹ̀. Ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Anambra ti pe gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ náà tó tún jẹ́ olùdíje dípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour ìyẹn Peter Obi láti padà sínú ẹgbẹ́ òṣèlú náà. Inú ìbànújẹ́ ni wọ́n wà ní agbègbè Royal Kitchen Junction ní Ìfitè Ọkà nípínlẹ̀ Anambra nígbà tí akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga Nnamdi Azikiwe Unizik kan fò bọ́ sílẹ̀ láti ilé alájà mẹ́ta kan tó sì kú lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣàgbékalẹ̀ ìgbìmọ̀ àwọn alámòójútó àgbà kan tí wọn yóò máa ṣe kòkárí bí ètò àyájọ́ ọjọ́ ìṣèjọba àwarawa ìyẹn Democracy Day ọdún yìí. Akume, Edun, Wike àtàwọn míì ló wà nínú ìgbìmọ̀ náà. Ìròyìn eré ìdárayá. Àwọn tí Tolú Arokodare mì fún orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ pẹ̀lú orílẹ̀-èdè Russia ni kò jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà fìdí rẹmi. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.